Ifá ní wéje wéje wájà wájà adúlọ́ fún olókun àmúbọ́ eléyìí tó fò gbogbo ṣòwò àṣetì ẹbọ ní Ifá ní kò ṣe ó gbọ́dọ̀ lọ́pọ̀ òrúbọ. Ìwọ ọmọ ọlọ́kùnrin, ìwọ ọmọ olóbìnrin, ìwọ ọ̀rẹ́ mi, ìwọ ẹ̀gbọ́n mi, ìwọ àbúrò mi, ìgbà míì ogun tó ń jà ẹ́ ọwọ́ ara ẹni, ìrìn àjò tó ń rìn ọwọ́ ara ẹni, àmúbọ́ tó ń bá pò yìí, ogun àmúbọ́ tó ń bá pò yìí, ìwọ yìí nìkan náà ni ọwọ́ ara ẹ ló fi ń fà á. Tó o bá dá, tó o bá lọ rú, wá padà sórí ewé àtegbò tẹ́lẹ́dùmarè fi kó wa jọ. Kí ni mo fẹ́ fàyọ? Ìwọ tó ti fo òwò gbogbo ṣòwò àmúbọ́, jẹ́ kí n fún ẹ ní nǹkan ẹ̀kọ́ lọ́dọ̀ wò kí ìwọ náà yé ṣòwò àmúbọ́ mọ́. Ìwọ tí òun rí ìjákulẹ̀ tí ọkùnrin lù ẹ́ use and dump súnmọ́ bí. Ìwọ tó yẹ pé use and dump ni ẹ́, tó bá ti lù ẹ́, wọ́n ti lù ẹ́ fún nǹkan tán wá jù ẹ́ lẹ̀, wọ́n á sọ ẹ́ di that's my ex. Ìwọ ni kò súnmọ́ bí, ìwọ ni kò wá gbọ́rọ̀ yìí tó ń gbọ́. Kó tó di pé ìwọ àtọkùnrin máa wọnú ara yín jù, kó tó di pé máa bára yín ṣe lọ jìnnà, o ò ṣe lọ dán oògùn kékeré wò, kó lọ dán ewé àtegbò kékeré wò, lọ wé egbò àkéré jù pọ̀n. Kí ni mo pè é? Egbò àkéré. Tí ó bá ti mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀, lọ sọ́dọ̀ eléwé ọmọ, sọ pé mo fẹ́ ra egbò àkéré jù pọ̀n, ó máa ń pọn rẹ́súrẹ́sú báyìí. Tó bá ti lè gbà kéré jù pọ̀n yẹn, wá ra ìkó dídẹrẹ́. Wọ́n ń pe ẹyẹ kan ní ẹyẹ odídẹrẹ́. Ẹyẹ yẹn, ìyẹ́ fẹ́dà tó wà nídìí ẹ̀ tó jẹ́ rẹ́ẹ̀dì yẹn, òun ló fẹ́ lò. Ó wá gún egbò àkéré jù pọ̀n yẹn, wàá gún. Ó ní fomi sí o. Wàá gún pọ̀ pẹ̀lú ìkó dídẹrẹ́ yẹn. Wọ́n máa pe nǹkan kan ní ataare, alligator pepper. Wàá wá mú ataare yẹn, wàá bó èpo ara ẹ̀ kúrò, wàá yọ písìsì kan lára ẹ̀, mẹ́ta ló máa wà níbẹ̀, wàá yọ písìsì kan nù ẹ̀. Wàá wá gún mọ́ egbò àkéré jù pọ̀n àti ìkó dídẹrẹ́ yẹn àti ọ̀pọ̀ ataare yẹn. Tó bá ti gún pọ̀, báyìí ló ṣe máa lò ó. Wàá fi sí gbẹ́rẹ́, tó wá jóbìnrin ní ẹ̀, wàá fi sí gbẹ́rẹ́ 7 sórí. Wọ́n á bá ẹ fi ètù yẹn kù ú. Nǹkan tó lọ yẹn, wọ́n máa bá ẹ fi kù ú. Wàá fọwọ́ dorí ẹ̀ mú, wàá fi ogun àṣetì àmúbọ́, wàá fi bú. Ẹlẹ́dàá àti Elédùmarè á dẹ̀ fi bú. Tó bá nígbàgbọ́ dán wò, kó má dàbí pé àsọdùn ni. Lẹ́yìn yẹn, ètù tó kù yẹn tó lọ̀kùn yẹn, wọ́n nìkan ló lè lò. Wàá wá da ìtókù sẹ́nu tó ti lọ̀kùn náà yẹn, wàá fi omi lásán lò. Láàárín èmi àti ẹ, wá sọ bó ṣe rí fún mi ní comment section. Wá comment orí page mi. Ìwọ tó ti lò, tó ti confirm ẹ̀, ìwọ náà tún message comment orí comment section bó ṣe rí lára ẹ̀. Ìwọ tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ ní WhatsApp, tí nǹkan tí mo sọ ò bá yé ẹ, àbò fẹ́ ká bá ẹ ṣe, mẹ́sẹ̀gì mi lórí WhatsApp 081 28 02 48 44. Ṣùgbọ́n tó bá fẹ́ pè mí lórí fóònù, pè mí ní 081 30 610 395. Fún ìwọ tó fẹ́ pè mí lórí fóònù, ìwọ tó bá ti dán, mo fẹ́ kẹ́ máa comment, báyìí, mo fẹ́ kẹ́ máa comment, sọ bó bá ṣe rí fún mi, kó jẹ́ kí n mọ̀. Láàárín mi àti Elédùmarè, gbogbo àjọ máa parapọ̀, máa jọ yin Elédùmarè. Sọ bó bá ṣe rí fún mi, àdúrà gbogbo wa ló máa gbà. Èmi ọmọ yín náà ní orúkọ mi ò yí padà. Ifádọ́là Ọlámilékan Ajagungbadé, èmi ọmọ yín náà ni. Orúkọ mi ò tí yí padà. Èmi àti yín ni. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́, ẹ máa sọ sórí comment section. Kọ́ báyìí ni mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ ń pa ẹ̀. Ẹ sọ fún mi.